Aláròyé máa wí o. Ọlọ́pàá méjì fara gbọ́ta níbi rògbòdìyàn tó wáyé láàrin ọlọ́pàá àtàwọn jàǹdùkú nílọrin. Ṣe lọ̀rọ̀ di bó lọ yàgò fún mi tí oníkálukú sì ń sá àsálà fún ẹ̀mí rẹ̀ táwọn olùkọ́ iléèwé, akẹ́kọ̀ọ́ tó fi mọ́ àwọn onímọ́tò àti ọlọ́kadà pàápàá ń sá kíjokíjo lágbègbè iléèwé girama Ansarudeen Ògidì nílùú Ìlọrin níjọba ìbílẹ̀ gúúsù Ìlọrin ìyẹn Ìlọrin South nípínlẹ̀ Kwara lásìkò táwọn ọmọ jàǹdùkú kan àtàwọn ọlọ́pàá dojú ìbọn kọra wọn. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 10 òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Ẹtì Friday ọjọ́ 5 oṣù keje ọdún 2024 yìí ni rògbòdìyàn ọ̀hún bẹ́ sílẹ̀ káwọn aláṣẹ sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Rògbòdìyàn náà ti di èyí tí apá kò fẹ́ ká mọ́. Kódà àwọn ọmọ ọ̀tá kan ti fẹ́ lo àsìkò ìjà ọ̀hún láti ja àwọn aráàlú lólè pẹ̀lú bí gbogbo àwọn tó ní ṣọ́ọ̀bù lágbègbè náà ṣe fi ṣọ́ọ̀bù wọn sílẹ̀ tí wọ́n sì sá lọ. Ohun tí wọ́n ló ṣokùnfà rògbòdìyàn ọ̀hún ni pé ìjọ Ansaru Islam tó dá iléèwé girama Ansaru Islam sílẹ̀ lágbègbè Ògidì nílùú Ìlọrin àti àwọn olùgbé Tẹ̀gbẹ́sùn ni wọ́n ń jà sí ilẹ̀ kan táwọn Tẹ̀gbẹ́sùn sì kọ́ ṣọ́ọ̀bù sórí ilẹ̀ ọ̀hún. Wọ́n wọ́ ara wọn lọ sílé ẹjọ́. Ìjọ Ansaru ló borí nílé ẹjọ́. Èyí ló mú kí àwọn ìjọ náà gbé katakata lọ síbi ilẹ̀ náà tí wọ́n sì ń wó àwọn ṣọ́ọ̀bù ọ̀hún dànù. Lásìkò tí wọ́n ń wó àwọn ṣọ́ọ̀bù ọ̀hún ni àwọn ọ̀dọ́ Tẹ̀gbẹ́sùn ya bo àwọn oníkatakata yìí, wọ́n yìnbọn mọ́ wọn lẹ́sẹ̀ kó tó di pé àwọn ọlọ́pàá dé síbi ìṣẹ̀lẹ̀ náà. Ní kété táwọn ọlọ́pàá dé ni àwọn ọ̀dọ́ yìí dojú ìbọn kọ àwọn agbófinró. Ọlọ́pàá méjì ni ìbọn bá tí ìròyìn kan tí a ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ sì sọ pé ọlọ́pàá kan ti kú lára àwọn tíbọn ọ̀hún bá. Àwọn ọlọ́pàá náà bẹ̀rẹ̀ sí í yìnbọn àti afẹ́fẹ́ tajútajú lu àwọn èèyàn yìí tí ọ̀pọ̀ èèyàn sì farapa lásìkò àkọlùkọgbà náà. Títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí kò tí ì sẹ́ni tó láyà láti gba òpópónà Ansaru sí Ògidì kọjá. Àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi ọlọ́pàá àti civil defence ti gbàkóso agbègbè náà bámúbámú. Nígbà tí Aláròyé kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ASP Èjìrẹ́ Adéyẹmí Adétóhùn lórí ìṣẹ̀lẹ̀ náà, ó ní òun kò tí ì gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣùgbọ́n lẹ́yìn ìwádìí òun yóò kàn sí akọ̀ròyìn wa. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.